proud o but property tí mo ní màá wá fẹ́ ṣe ìwé America èló ló ń ṣe ìwé America kó jẹ́ $30,000 gan ṣé mi ò lè san ni èmi tí mò ń sanwó school ọmọ mi tó wà ní Canada I paid over $20-something thousand every year. Ẹ̀yin èèyàn wa Bíọ́dún Òkèowó tí a mọ̀ sí Ọmọbọ̀tí ó ti sunkún síta ó ké gbàjarè síta bí arákùnrin tí wọ́n ń pè ní Gistlover tàbí arábìnrin dẹ̀ ni a ò tiẹ̀ mọ̀ bí ó sì sọ wípé ó ní Bíọ́dún Òkèowó ó ní kò ní agbára kò ní owó láti fi ra American visa ó ní ó ń borúkọ òun jẹ́ ó ní ó ń sọ àwọn nǹkan kan nípa òun tó ń fẹ́ ìdí tí Bíọ́dún Òkèowó tó fi jáde síta tí ó sọ ẹ̀hónú rẹ̀ tó fi hàn nìyí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ ṣàtìrí wípé ìbínú ni Bíọ́dún Òkèowó Ọmọbọ̀tí bí ó ṣe fi ń sọ̀rọ̀ ìbínú ló fi ń sọ̀rọ̀ nínú fídíò yìí ẹ jẹ́ ká wò báyìí. Yes, every year ni mi ò wá ní sọ pé mo fẹ́ ṣèwé kí n sanwó Gistlover wá nítorí ìwé lèmi ṣe fẹ́ ni mo ṣe fẹ́ ọkọ mi ní Gistlover tó jẹ́ pé Gistlover gangan ló sọ fún mi pé kémi lórí tèmi o tó bá ti ṣèwé fún mi tán kí n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ó wá ń parọ́ mọ́ mi Gistlover whosoever you are I stand on the authority of Christ Jesus Gistlover whosoever you are àṣírí ẹ̀ máa tó tú àdàbí tó bá jẹ́ wípé gbogbo nǹkan tó ti sọ nípa mi látọjọ́ ọjọ́ yìí òótọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá ní gbogbo nǹkan tí Gistlover tó ń sọ nípa mi kò sí òótọ́ kan níbẹ̀ àṣírí ẹ̀ ò ní pẹ́ tú àṣírí ẹ̀ ò ní bò ní agbára Ọlọ́run tí ó bá gbé nǹkan tí mo ṣe honestly I will own up mi ò ṣe saint so I know that this life that I'm doing Gistlover mo fi energize any go and dig very well about my past bring it up go and dig very well about my husband's past bring it up èmi fún ara mi I will tell you everything about my husband okay everything about my husband bring it up at least me ò fọkọ lọ́kọ I married a single man. You are now saying that my husband is a serial proposer. Thank God, serial proposer. You told me that this man will not marry me. Ó dẹ̀ fẹ́ mi. Ó dẹ̀ fẹ́ mi. Ó wá sọ fún mi pé tó bá ti fẹ́ mi o, kí n mọ bí ṣe máa ṣe tètè gbàwé o. Tí bá ti gbàwé yẹn, kí n outsmart ẹ o. Tí bá ti ń post, kí n má tag ẹ o. Àbí kí n má post ẹ. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, I want to address something. Why will you tell me not to post my husband? I've been living a single life. Ayomide is 24. You have been seeing only me. Látọjọ́ ọjọ́ yìí. So, ìgbà tí mo dẹ̀ ti di double. How is it possible? Bóyá mo ń ṣe video, àbí mo ń ṣe nǹkan kan, àbá jáde. So, tí bá ṣe video, tí bá gbé phone, tọkọ mi bá wá yọjú síbẹ̀ máa nínú kúrò jàre. Who am I hiding my husband for? Who am I hiding my husband for? Man. Ẹjọ́ yín customer wà l'America ọjà ti dé o. Ọjà lélẹ̀. Cream ti dé, ọṣẹ ti dé, scrub ti dé, gbogbo ẹ ti dé. December ti ń bọ̀ o. Honestly, Gistlover. Wọ́n máa sọ pé tó bá debunk, pé ìgbà yẹn gangan ló máa lọ tú di ẹni yẹn jọ lọ tú ìdí mi. Everything you know about me, write it. Ayé ò lè parẹ́, ayé kò lè parẹ́. Because you guys see me that Bíọ́dún does not talk. Bíọ́dún is not a fool. Bíọ́dún is not a weakling. I'm not a coward. Ó wá mú irọ́ oríṣiríṣi. And please, I want to use this medium to call on Tosin. Tosin, jọ̀ọ́ torí Ọlọ́run, àbúrò mi. Mo mọ̀ pé mi àti ẹ ní issue. Nǹkan kan ò pè mí àti ẹ pọ̀. In fact, ìgbà tó pàdé mi l'Abẹ́òkúta pẹ̀lú ọmọ mi, you did so well to Ife. Ife loves you. Ife even wanted to call you. Ìgbà tó insinuate pé mi ló ń bá wí, mo dẹ̀ mọ̀ pé mi kọ́ ló ń bá wí. Mo fọlọ́run ọba bẹ̀jọ́ torí Ọlọ́run. Because of me, jáde. Kò sọ ẹni tó ń bá wí. Tó bá wá lè sọ ẹni tó ń bá wí, jọ torí t'Ọlọ́run. Jẹ́ kí wọ́n mọ̀ bóyá èmi ló ń bá wí àbí mi kọ́. Torí èmi mọ̀ pé èmi ò ṣe wedding bí ẹni tó ṣe fìdáù prayer.
Oh God, báwo ṣe lè gbé screenshot yẹn jáde. Everything tí Tosin kọ kò tiẹ̀ jọ mọ́ mi. It does not even resonate with me. So I know the girl is not talking to me. So where Gist Lover tó ti mú gbogbo àtàmọ́ tó mú gbogbo ẹ̀ tó hun pọ̀ kò yé mi, story yẹn gan ò bára wọn mu. Mo lọ sórí comment section Gist Lover, mo lọ rẹ́rìn, ó mú ẹ̀rín yẹn ó delete. Gist Lover, you know that èmi àti ẹ a máa ń di ẹ̀mí ò mọ ẹ̀rí mi ò rí ẹ̀rí o. Ngbà tí mo dẹ̀ ń polówó cream lọ́wọ́ ẹ̀, Bitcoin ni mo fi máa ń sanwó. Bitcoin ló máa fi ń gbowó lọ́wọ́ mi. But mi ò tiẹ̀ ń ṣe ẹni tó yẹ kó máa wá ìṣubú ẹ, and I don't know who you are. Why don't wá ìṣubú mi? No, I don't have my spine yaya abaton again. Kejì bọ̀tì ó ti cast òróye comment tó ní ni. Àwọn èèyàn rò pé nǹkan gidi ló fẹ́ kọ ni. Wọ́n sáré rán lọ síbẹ̀. Ó lọ for 2 weeks kó padà wá gbà tó dé tó máa kọ story láti bí 5 hours. Mi rò bóyá comment yẹn gan wọ 600. Gist Lover ti lulẹ̀. Ẹ rò pé ó jẹ́ ní BIODUN àbí? Ẹ rò bóyá BIODUN kò lè sọ̀rọ̀. I swear to God Almighty, anybody bá tẹ̀ mí mọ́lẹ̀ ní era tá wà yìí. Oh my God. Okay. Anyways, I don't know bóyá mo ti address gbogbo nǹkan tí mo fẹ́ address. But I just want you people to know, my fans, everything that Gist Lover wrote are all lies from the pit of hell. You all know that tó bá ń kọ gbogbo òṣì ẹ mi ò kí ń sọ̀rọ̀ o. Mi ń sọ̀rọ̀, but this one mo ní láti sọ̀rọ̀ because àwọn ẹbí ọkọ mi ìgbà tó máa ń kọ gbogbo kíní yẹn mo single, now I am married. Àwọn ẹbí ọkọ mi, àwọn ẹ̀gbọ́n ọkọ mi, àwọn àbúrò ọkọ mi, everybody wọ́n máa fi mí bú wọn ní tí mi ò bá sọ̀rọ̀. So I need to talk. Àwọn ọmọ mi, I need to talk. Gist Lover yé pa irọ́ mọ́ mi mọ́ nítorí pé mo wá sí gbangba àgbáyé, mo wá sọ òtítọ́ inú ọ̀rọ̀ yìí. Gist Lover, gbogbo irọ́ tó pa mọ́ mi ní agbára Ọlọ́run ọba tó dá ayé, àṣírí ẹ máa tú láìpẹ́. Nǹkan kan ni kò ní jẹ́ káṣírí ẹ tú o, tó bá jẹ́ pé òótọ́ ni nǹkan tó sọ. Mi ìdẹ mọ̀ bí tó ti gbọ́ o, and I don't want to know. But all I know is that ọkọ tèmi ò mọ ọmọ Lọlá Ìdíjẹ́ rí o. Ọkọ mi ò mọ ọmọ wọn rí o. My husband does not know any of her daughters. My husband spoke to Mommy Lola for the very first time through me. Through me. Because I don't want that narrative of BIODUN náà gbọ́kọ ẹ̀, ó gbọ́kọ ẹ̀ lọ́wọ́ ẹni tó fi ṣèyá ni. No, yes, mi ò ní parọ́, mo fi wọ́n ṣèyá ńgbà tí ìyá mi kú. Yeah. And I didn't hide that. It was visible to everybody. It was very, very visible to everybody pé mo love wọn, pé bí mo ṣe gbé wọn lélẹ̀. So I don't know where that lie is coming from. And I beg every party tó wà involved, tí Gist Lover lò láti fẹ́ fi borúkọ mi jẹ́. Ẹ wò mo bẹ̀ yín ni mo fi ìkúnlẹ̀ àbí àmọ̀ bẹ̀ yín. Ẹ lè hate mi o, ẹ jáde kẹ́ wá sọ òótọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí o. Tó sì mo ń bẹ̀ ẹ́ ni o. Mo fọlọ́run bá bẹ̀ tí ẹ ò ní bàjẹ́ jọ̀ọ́. Torí wọ́n ní wọ́n ló ń post sub. Wọ́n ní mi ló ń bá wí. Jọ̀ọ́ mo dẹ̀ mọ̀ pé mi kọ́. Tó bá dẹ̀ jẹ́ mi náà ni jáde kó wá sọ ìyá mi jọ̀ọ́. Ṣùgbọ́n so everybody, I don't know if I've báwo ló ṣe sọ bóyá mo ti tú inú mi sílẹ̀. Everything that Gist Lover has ever written about me, BIODUN Ṣòfùyì Ọlábíyì, irọ́ ni. Kò sí òótọ́ kankan. Everything he has ever written, irọ́ ni o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Torí Gist Lover ní mi ò ṣe. Wo, má jẹ́ kí n sọ̀rọ̀. Thank you everybody. I think I'm done. I've passed my message and ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Tosin. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ Tosin, obìnrin lòun náà. Ẹni tó bá ń bá wí even tí ó bá lè sọ ẹni yẹn, kó kàn jáde. Kó jáde. Káwọn ayé lè mọ̀ pé Gist Lover máa ń mú irọ́. Because there are some gullible people. Anything tó bá ti kọ́ ni Gist Lover does not lie. Gist Lover yìí wo ni ò lie. Story tó kọ lọ́dún yẹn lọ́hùn ṣé kò lie. Mo ní screenshot ẹ̀ lọ́wọ́.
kò lè sọ fún this lover cannot tell me that pé òun ò gba owó mi kò fẹ́ dárúkọ ẹni yẹn ni tó fi kọ story. And I know that this lover will come out and say it's a fake page. Kò ṣe fake page o. This lover gangan ni òun ló máa ń bá mi polówó cream gba ẹ̀ that same account. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gba account ẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá. Thank you everybody. God bless you. Happy Sunday. I love you all. O kò bí ṣe fẹ́ ẹ̀ ń dè báyìí.